I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. And it be your me. Ṣé bí ṣe rí màní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single mi. No, actually lè tó wọ ìgbà wọ́n mo lórí obìnrin tó pọ̀ ní wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh, now. Lóòótọ́ ni mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jẹ oúnjẹ kan ohun tó bá dé tó yé ìtọ́jú ìlú ọ̀pẹ̀ balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú àwọn onímọ̀ ikú tó bá délé kó kílé mímí. Just say, Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Fún Ọlọ́run ọba tó pa wá lánàá tó jí wa sáyé padà lénìí ọ̀pọ̀lájọ́ sùn àmọ́ tí wọ́n ní àǹfààní àti jẹ́ alààyè lénìí àfi yọ̀ wọ́n àfi ń gborúkọ Ọlọ́run ga ni kábíyèsí ọba àjíkẹ́ ọba lánàá ọba lénìí ọba títí ayérayé àrí ìró àlá bàbá tó ju gbogbo bàbá lọ ìbà fún yín kábíyèsí Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ẹ káàbọ̀ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò sí orí ètò yín ètò tẹ́ fọwọ́ sí ètò tí Ọlọ́run mi ọba òkè tó fòǹtẹ̀lù ìyẹn lè tó gbajúmọ̀ lórí ètò wa lénìí àlejò mi olólùfẹ́ yín ni wọ́n ọmọ yín ni wọ́n àyò yín ni wọ́n pàápàá ẹ̀yin gan tẹ́ ẹjọ́ lólùfẹ́ wọn ẹ̀yin lẹ kọ̀wé wípé ká gbé wọn wá sórí ètò ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ wípé gbogbo ẹni tẹ́ ẹ bá ti kọ̀wé ránṣẹ́ yálà kẹ́ ẹ pè gan ni tẹ́ bá ti ní Adédoyin ti bá ní ẹni báyìí afẹ́ lórí ètò kí á ní mí bí ò bá sẹ́yìn ṣé èèyàn kan ń jáde Adédoyin ni bẹ́ẹ̀ bá ṣe ń sọ là á ṣe mọ́ ṣe ètò Gbajúmọ̀ lẹ́tọ̀ àlejò yín àwọn ni wọ́n wá bá wa lálejò lénìí olólùfẹ́ yín ọmọ yín òun ni wọ́n jẹ́ ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá àlejò mi máa bọ̀.
Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Àṣegàn. Àwọn ará ilé ńkọ́? Àwọn wà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Bó o níṣẹ́? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ní a ń láti gbé yín wá sórí ètò yìí. Àwọn nífẹ̀ẹ́ yín, àwọn máa ń gbádùn gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe. Ó yẹ kí wọn kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Orúkọ tèmi ni Akinosho Ayodeji Akínbọ́lá tí gbogbo yín mọ̀ sí Deji Koko. Tí wọ́n mọ̀ sí? Deji Koko. Deji Koko àbí ìkòkò? Koko, C-O-C-O. Koko. Yes. Níbo lórúkọ yẹn ti jẹyọ? Nickname ni tó padà di orúkọ táwọn èèyàn mọ̀ mí sí. Tó mọ̀ yín sí. Ọmọ bíbí ìlú wo gan ni Deji Koko? Ọmọ Ọ̀ṣun state ni. Lápá abo lọ́ṣun? Ìléṣà. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn ní Ìléṣà lágboolé tí? Ìdánwò dé. Báwo ni ìwé kíkà yín báwo ni ó ṣe lọ? Mo lọ sí Jeje last nursery primary school. Then mo ti ṣe ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àkọ́bẹ̀rẹ̀. Then mo ti wá lọ sí Premier Grammar School Abẹ́òkúta. Then mo ti ṣe secondary school mi. Ìgbà tá a parí ńbẹ̀, a wá lọ sí Ọlábísí Ọ̀nàbàjọ University tí mo ti study computer science. Bí àwọn tí onímọ̀ ẹ̀rọ. Bẹ́ẹ̀ni. Ayárabíàṣá. Ẹ wá o. Ìrìn àjò tíátà àti ti ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, báwo ni wọ́n ṣe jọ pàdé? Wọ́n yàtọ̀ síra náà. Àwọn family tèmi wọ́n believe nínú kí wọ́n wà professional. So and èèyàn ní láti tẹ́ wọn lọ́rùn. Tí wọ́n bá ti tẹ́ wọn lọ́rùn kí wọ́n wá ṣe nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ sí. So mo ṣe computer science. Along the line mo wá bẹ̀rẹ̀ tíátà. Lẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé ìgbà tẹ́ wà nílé ìwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àbẹ́ kúkú parí kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Tíátà kò ń ṣe nǹkan tí mo love láti máa wo movies and all, but mo ṣe kí mo rò pé mo act. So along the line ìgbà tí mo wà ní school ni mo meet Súnkànmí ọmọ Alóore. Ọmọbọ́láńlé. Yeah. So along the line ni mo wá bẹ̀rẹ̀ sí ní act díẹ̀. First movie tí mo ṣe Ọlọ́run jẹ́ kó gbà. So mo wá ní kébẹ̀lì ìgbà tí mo ti ṣe nǹkan wá lákọ̀ọ́kọ́ táwọn èèyàn ti gbà, let me just continue. Ọdún wo gan ni ẹ bẹ̀rẹ̀? 2004. Kí ni àkọlé eré tẹ́ kọ́ ṣe yẹn? Jeje title ni. Jeje náà ni. Talento ni. Èmi àti Súnkànmí lájọ ni. Lẹ́jọ́ dáwó pọ̀ lẹ́jọ́ ṣe. Ìtàn yẹn ta ló kọ? A máa ń pe kinní kan ní screenplay. So èmi àti alájọ ṣe screenplay story. Àkọ́rọ́ youthful story kan àdẹ̀ṣe. Lẹ wá gbé jáde yẹn ní 2004. No, I shoot ní 2004. Ó jáde ní 2005. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, a gbọ́ pé àwọn òbí fẹ́ kẹ́ ẹ kàwé ẹ̀dẹ̀ ti tẹ́ wọn lọ́rùn. Àmọ́ ọ̀tọ̀ ni pé kí òbí rán ọmọ lọ iléèwé pẹ̀lú owó gọbíọ́. Kó kà nǹkan tán ni ó kà jáde, kó má wà fi ṣiṣẹ́ ṣe. Kó wá wò sùn kó ní iṣẹ́ tíátà òun ló mú òun. Ìhà wo ni àwọn òbí yín ni wọ́n kọ sí? Ìgbà tí mo ti tẹ́ wọn lọ́rùn yẹn, so whatever I do now, wọ́n máa support mi náà ni. And theatre, nǹkan tí mo lọ ṣe ní school computer science, theatre will disturb it because you can be your own boss pẹ̀lú course tí mo ṣe, so you can still be doing computer science kò lè ṣe máa ṣe theatre, so kò disturb ara wọn. Ṣé ẹ wá ń fi iṣẹ́ yẹn ṣe fi ń ṣiṣẹ́ ṣe? Mi ti bẹ̀rẹ̀ sí máa fi ṣiṣẹ́ ṣe. Ẹ ti bẹ̀rẹ̀ sí máa fi ṣiṣẹ́ ṣe. Láti ìgbà tí wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, iṣẹ́ mélòó lẹ ti gbé jáde tó jẹ́ owó tí lẹ fi ṣe? 2. Àkọ́kọ́ Jeje. Ìfẹ́ ìwé. Ìfẹ́ ìwé. Ìfẹ́ ìwé, yeah. Kí ni àwọn nǹkan bíi mẹ́rin tí Jeje máa ń wò kí wọ́n tó gbà láti kópa nínú iṣẹ́? One, àkọ́kọ́ story. Tí ìtàn yẹn bá lọ pẹ̀lú tó bá jẹ́ challenging role, mo máa ń like máa ṣe something tí mi tí ì ṣe rí. Tó bá ní kí wá play role, of course mo ti ṣe role gentle boy rí dáadáa, mo ti ṣe role yahoo boy dáadáa, but tó bá ní kí wá ṣe bí detective, bí àgbàlagbà, tó bá jẹ́ challenging role, ó máa ń láti ṣe. Then tí story yẹn bá dẹ̀ wà interesting náà, tó bá jẹ́ challenging story náà, then ẹ tún kópa nínú ẹ̀. Èèyàn tó dá ní ọmọ Ọlọ́run ní owó ò jẹ́ kókó sẹ́yìn tí. No, at least owó jẹ́ kókó, owó wà important, but tí wọ́n bá kò sí iye amount of money tó máa fún ẹ,
tó bá enjoy nǹkan tó ń ṣe you can waste time rẹ. So ó wà important but ó gbọ́dọ̀ jẹ́ good story náà. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi, ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn, wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà, mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti máa wò. mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà ni. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ fi sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì ríran o. Each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. Àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú. Mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. Ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Jẹ́jẹ́ àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọn di agbádùn gbòòrò ẹ̀ ní kínìdí. Kí ni mo ṣe? Ẹ ṣe àwọn tó nífẹ̀ẹ́ yín àwọn tó dẹ̀ fẹ́ gbóríyìn fún yín wọ́n wà bẹ́ẹ̀ àwọn tó fẹ́ béèrè ìbéèrè náà àwọn náà wọ́n lọ. Nínú ẹ̀ la máa fi hàn yín ní ìsìn màá tún wá ka ẹ̀mí fún yín ìyẹn lórí Facebook pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ ṣó ti yá. Ó ti yá. Abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. Abẹ́ẹ̀dì mo ti rẹ́dí. Ẹ jẹ́ àsojú abẹ ń kò. Orúkọ mi ni Olúwaṣeun mò ń sọ̀rọ̀ láti Lagos Island mo fẹ́ béèrè nípa Mr. Jeje tó máa ń ṣe fíìmù ṣé bọ́ẹ̀ máa act nínú fíìmù bí ọmọ yahoo bí ọmọ court bí àwọn ọmọ obìnrin yẹn ṣé life tó ń live gangan nìyẹn tó ń ṣe act bẹ́ẹ̀ yẹn àti àbọ́lọ́run ló fún wọn ní act kìíní yẹn tó ń lò ìyẹn ni mo fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ Mr. Jeje. Ó yá Mr. Jeje dá wọn lóhùn. Hey Mr. Jeje. Well mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé gbogbo àwọn rules tó ní kí n ṣe mo ń ṣe dáadáa nìyẹn tó bá ní kí n ṣe yahoo boy mo act dáadáa lọ́ fi feel pé yahoo boy ni mí tó bá ní kí n ṣe cult mo act dáadáa lọ́ fi feel pé cult boy ni mí mi ń ṣe yahoo o mi dẹ̀ ń ṣe cult o I am just doing my job. Iṣẹ́ yín lẹ̀ ń ṣe tọ́lọ́run fi ràn yín torí fi ràn yín tẹ̀lé ń ṣe dáadáa ẹ ṣe. Ìbéèrè ní láti ọ̀dọ̀ Fẹ́mi Babalọ́lá wọ́n ní pé àwọn wo ni ẹ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìyẹn nídìí iṣẹ́ tíátà tẹ̀yàn láàyò. Wọ́n pọ̀ because kí n tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe iṣẹ́ tíátà yìí ni mo ti máa ń wo àwọn kọ̀ọ̀kan nínú TV tí wọ́n ń pè mo dẹ̀ máa ń wish láti dàbí wọn mi ìfẹ́ dárúkọ tí bá ní bí kí n dárúkọ mo máa dárúkọ wọ episode mi so gbogbo àwọn tí mo bá ń bẹ̀ náà ni role models mi. bẹ́ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. bẹ́ẹ̀ni. ẹni yìí wọ́n ní orúkọ wọn ní Kẹ́misọ́lá Ṣàbí wọ́n ní báwo ni ẹ ṣe òyìnbó náà fi kọ́ báwo ni ẹ ṣe ń cope pẹ̀lú àwọn obìnrin nídìí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò. báwo mo ṣe ń cope pẹ̀lú àwọn obìnrin àkọ́kọ́ mo tẹ̀sí marry náà so. ìyàwó tiwa ṣó òṣèré tíátà náà níyàwó yín kí ni nǹkan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ṣe fún yín tó jẹ́ nǹkan bí ìwúrí
tínú yín dùn sí jù ìyẹn ìkíní ìkejì kí ni nǹkan tó ti ṣe fún yín tó jẹ́ pé ẹ fẹ́ wò pé ẹ wá ibi tá a bá ṣe ìdè ó fẹ́ tó gẹ́ mi ò ṣe mọ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn sí second one yẹn wọ́n ṣe nǹkan tó wà serious náà but ọjọ́ ẹ̀mọ́ kọ̀ wá embarrassed a little bit ni a wà nínú examination hall ní ìgbà tí mo wà ní school so normally bí a bí little chit chat tó mọ́ wà láàrin student kan sí kejì lecturer kan sọ pé Jeje nínú examination hall Jeje dìde mo wá dìde take your papers and go to the stage so orí stage let's kọ dánwò tí mo ti kọ exam mi wọ́n gbà ta ló bẹ̀ mí ṣe tíátà báyìí ká ní mi kò ní kí mo ṣe tíátà ni wọn ò lè mọ́rọ́kọ mi wọn ò lè bọ́dà I was embarrassed then èyí tó jẹ́ kí inú mi dùn ni ẹni tó ṣẹlẹ̀ sí olólùfẹ́ mi ni ìyá mi ni ìyá tó ní pé kí wọ́n ká òun yẹn náà ni wọ́n wà ní àwọn ń gbé ní Nàìjíríà so mo lọ wá so wọ́n wá dé láti London mo fẹ́ lọ gbé wọn lẹ́pọ̀t so wọ́n kọ̀ rí pé wọ́n kọ̀ aláwọ̀ mi kí n wọlé mo wọlé straight mo tún wọlé sínú ibi tí wọ́n ti ń check out tó bá ti dé yẹn wọ́n ní bá lórí tí wọ́n mo ṣe mọ̀ pé celebrity lọ́mọ yìí wọ́n ní pé celebrity ni ẹ sọ ọmọ abẹ́rẹ́ sí wọ́n mi kiri my son is an actor nínú airport mo kàn ní pé nǹkan tó ìfẹ́ jẹ́ kí n ṣe náà lè ti fi ń yọgàn sí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ Jẹ́jẹ́ ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan látẹnu wọn yìí ṣé wáyìí láwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ fi àwọn ìbéèrè yìí ránṣẹ́ sí nọ́mbà àti àdírẹ́sì tó hàn ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ní báyìí ẹ dẹ̀ lè bá a pàdé lórí Facebook Instagram orí Twitter bó tẹ̀ jẹ́ YouTube pàápàá ẹ̀yin ṣáà ti tẹ GbajumoTV ẹ tẹ ApreelTV Plus kedere báyìí ni a máa hàn sí yín Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí gbogbo system mi dàrú. ṣòro bó ṣe rí mi ò tí màá rí single ni mi no aṣọ nílé tó wọ ìgbà wọ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh no. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan yé. You shine bright like the morning star. Òótọ́ ni mọ̀ kó tiẹ̀ já fún obìnrin kó máa jó oúnjẹ kù ohun tó bá jẹ tó jẹ ìlú pé balance diet. wọ́n á manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say look at I love him and I cannot stop loving him. Who knows? Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́lọ́pàá ni màá fẹ́ sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Ẹ máa kú dédé àkókò iṣẹ́ wa dáadáa ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ojú yín ń dán Mariam lórúkọ tèmi táwọn òbí sọ mí àwọn tó mọ̀ mí á tún máa pè mí ní àkíkí ètò Gbajúmọ̀ làwà yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń wà nílé tẹ́ bá fẹ́ rí àwọn gbajúmọ̀ lóríṣiríṣi àwa tá à ń kọrin ní àwọn òṣèré onítíátà ní àwọn tó ń gbá bọ́ọ̀lù ní gbogbo àwọn èèyàn tó bá ṣàtijẹ́ gbajúmọ̀ tó bá fẹ́ di gbajúmọ̀ ni kò máa bọ̀ torí pé Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Jẹ́jẹ́ Ma. ẹ kú ìjókòó Yes ma. ẹ kú àtàárọ̀ Yes ma. Lórí ètò Gbajúmọ̀ mo mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé abala oríṣiríṣi ló wà ṣé mo bí tá a fẹ́ wọ̀ báyìí nísìn. Abala tí mo bẹ̀rù jù la fẹ́ wọ̀ báyìí. Kí ló dé tó jẹ́ òun lẹ bẹ̀rù jù. Kí ló dé tó jẹ́ òun lẹ bẹ̀rù jù. Àwọn nǹkan tó fẹ́ máa bẹ̀rẹ̀ yẹn ni. Kí lẹ rò pé ìdí tá fi ń béèrè àwọn ìbéèrè yìí kí nìdí. Ó máa ń da kíyàn go back to his roots kíyàn máa always find out about culture nǹkan tó ń ṣe. Torí àfẹ́ kí àṣà ìṣe àti èdè wa àfẹ́ kó parẹ́ ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn òun ládẹ ń pè ní ṣó láyà. Bọ́dá Jẹ́jẹ́ báwo wá ni ṣó ti yá kájọ bẹ̀rẹ̀ abala yìí. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí ẹ láǹfààní àti mú mẹ́ta tẹ bá ti mú èmi á kà á ẹ̀ẹ́dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn bóyá. Mẹ́tẹ̀ẹ̀ta ni kí n mú sí.
bẹ́ẹ̀ bá fẹ́ ẹ lè kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. èmi ẹ kó ó di méjì ó di mẹ́ta ṣe. èwo kí ni ìtumọ̀ eléyìí tẹ̀ ṣe. good luck ni mò ń tọrọ fún. àmín. ìlú kì í wà kó má ní olórí ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. ìlú kì í wà kó má ní olórí. ìlú wo ni a lè wá ọba yìí sí? ọlọ́jà. ọlọ́jà. bẹ́ẹ̀ni ìlú wo ni wọ́n ń pe ọba wọn ní ọlọ́jà? ọba wọn ní ọlọ́jà. ilẹ̀ Yorùbá ni. wọ́n ní àkárìgbò ti Rẹ́mọ, àyángúnrẹ̀ ti Kòròdú, ọlọ́jà ti Lúbó. ọlọ́jà. Ọ̀fà ọlọ́fà mọ́jọ lọ́fà àbí. ọlọ́jà. bẹ́ẹ̀ni Ìgbẹ̀sà Ìmẹ̀sí Ilé. Ìgbẹ̀sà Ìmẹ̀sí Ilé bẹ́ẹ̀ni ọba wọn ọlọ́jà ni wọ́n ń pè é. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkejì, tí Yorùbá bá ní bàtà ọ̀rọ̀ náà ti jákùn, kí ni wọ́n ń sọ? bàtà ọ̀rọ̀ náà ti jákùn. kò lè sí solution sọ̀rọ̀ náà mọ́. bàtà ọ̀rọ̀ náà ti jákùn. bàtà ọ̀rọ̀ náà ti wá jákùn báyìí. bí wọ́n ti wà ní crossroad. bàtà ọ̀rọ̀ náà ti wá jákùn báyìí. bàtà ọ̀rọ̀ náà ti wá jákùn báyìí. ó túmọ̀ sí pé ọ̀rọ̀ náà ti di pẹ̀lẹ́, kì í ṣe nǹkan tí wọ́n ń láti kanjú sọ. ó ti di pẹ̀lẹ́, ó ti dọ̀rọ̀ sùúrù. bàtà ọ̀rọ̀ náà ti jákùn, ó ti dọ̀rọ̀ sùúrù, kì í ṣe nǹkan tí wọ́n ń kanjú sọ mọ́. ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkẹta, kí ni orúkọ oyè ọba Ìgbòho? Ìgbòho ọba Ìgbòho. níbo ni Ìgbòho yẹn gan wà lọ? ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà bẹ́ẹ̀ ni. mi ní àìdíyẹ. Alépatà ti ìlú Ìgbòho. Alépatà ti ìlú Ìgbòho 0/3 mo gbà bẹ́ẹ̀. nǹkan tẹ́ ẹ ti kọ́ báyìí ní ìsìn ṣé ẹ tún lè gbàgbé? láìláì mi lè gbàgbé ẹ̀ mọ́. àwọn tó wà lé náà wọn ò lè gbàgbé. àwọn kan tiẹ̀ wà wọ́n máa mú gègé àti ìwé báyìí ni wọ́n máa ń kọ ọ́ lẹ̀ torí àìmọ̀. yálà ó lè jẹ́ nínú ìdánwò, ó lè jẹ́ nínú ọ̀rọ̀ sísọ. àwọn náà wò pé ó lè má jẹ́ lu ìpàápàá kójó kéré. èmi náà gbọ́ Alépatà ti ìlú Ìgbòho òun náà rọwọ́ wọn á dáhùn. ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Bíra Jẹ́jẹ́, tí ẹ bá sí níbi iṣẹ́ eré ṣíṣe, kí ni àwọn nǹkan míì tẹ́ máa ń ṣe láti fi lè sinmi? mo fẹ́ràn football gan ni o. tí kò bá ṣe pé mo ń ṣiṣẹ́ tíátà ni bí àmì bá jẹ́ footballer. so tí ìbá ti wà on set, tí bá wà ní tí máa fẹ́ wà ní relax mode, football máa wà. ọdún wo gan lẹ ṣe ìgbéyàwó? 2015. kí ni nǹkan tẹ́ ẹ sọ fún àǹtí wa tí wọ́n fi gbà? ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ fún ọba tí wọ́n fi pé ibi ilé mi gan fẹ́. kí ni mo sọ fún? yóò máa rí mi, ó dẹ̀ ní yes. bẹ́ẹ̀ lẹ́kàn ṣe sọ. bẹ́ẹ̀ ni. kí lórúkọ wọn náà? ṣáàntì àǹtí Jọkẹ́. àǹtí Jọkẹ́ tí ẹ gbọ́ wọn gidigidi bọ́yì kan sọ nìyẹn, will you marry me? Yes. àbò níbẹ̀ ṣe ẹ mọ̀. no a máa kọ́kọ́ máa ṣe bọ̀ fún for a very long time. táwọn kọ́kọ́ máa ṣe bọ̀ ṣùgbọ́n tí mo bá ti ní gbọ́dọ̀ àpò ti fẹ́ gbà. mo kàn lọ kí will you marry me? Dẹ̀ ni yes. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ ṣe ẹ̀yin méjèèjì lọ́rẹ̀ẹ́ ara yín. ọkùnrin àbíró, obìnrin àbíyè, lágbára lọ́wọ́ Ọlọ́run máa fún yín. àtẹ̀tí bí ọkùnrin. ọkùnrin ti wà, ó wá kó obìnrin báyìí. ta ni ọkùnrin yẹn, ta ló jọ? èmi ló jọ. kí lẹ bá sọ tẹ́lẹ̀? ṣé kí n fi picture hàn yín? bóyá màá wò lẹ́yìn ètò. èmi àti yín fẹ́ fi ẹsẹ̀ ra ìjó ni nítorí kíni èmi fẹ́ràn ọjọ́ púpọ̀. ẹ̀yin nífẹ̀ẹ́ sí kẹ́ máa wo bọ́ọ̀lù àbí? àmọ́ ṣé ẹ rí tó bá ti kàn rọ oníjó dé àfi kàn lọ wá panápaná sítòsí. bẹ́ẹ̀ mi ṣe gbádùn ẹ̀ tó ní ẹ̀ ṣó yá ká fẹsẹ̀ rájò. ẹ bá ń gbóhùn sókè lọ́hùn, èmi àti Bọ̀dá Jẹ́jẹ́ fẹ́ jó.
pẹ̀lẹ́. ẹ ṣé. Tẹ wá mi hẹlẹhẹlẹ báyìí. Kò easy, kò easy. Ijó tajó tán sí yẹn talent tó kọ. Orí àwọn yìí kọ́ orí àwọn Dayọ̀ Kújọrẹ́. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Orí irú àwọn wọ̀nyí kọ́ orí ọmọ wọn. Orí ọmọ wọn. Mo ti gbàgbé. Sọ̀kọ́ extra. Òun ni wọ́n pè ní ọdún náà tí wọ́n gbé jáde. Bọ́dà Jẹ́jẹ́, ilé ti wá tó lọ báyìí kó tí ì wá yé mi ká má ti ìbẹ̀rẹ̀ ètò ni. Pápápápá báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́wọ́ sí wa nílé agodo lọ́hùn pé ilé ti tó lọ. Bẹ́ẹ̀ni. Sọ pé àwọn olóyìnbó sọ pé time flies when you're having fun. Ẹni tó bá sóyìnbó nílé àná ló yẹ kó tu. Kí lẹ sọ yẹn? Time flies when you're having fun. Tí wọ́n bá ti ń gbádùn ara èèyàn àkókò máa tètè ń lọ. Ó tètè bẹ́ẹ̀ni ó tọ́ ni. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn àǹtí Jọkẹ́ ní kẹ́ mú fún tẹ́ bá délé o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine ó yẹ dúpẹ́ lọ́wọ́. Àdúpẹ́ lọ́wọ́ Alájà Shine o. Gbogbo nǹkan tó bá dáwọ́lé Ọlọ́run á máa jẹ́ kó máa yọrí sí rere o. Ẹ ṣé gan-an. Kí ni ká máa retí láti ọ̀dọ̀ Jẹ́jẹ́ ní ọdún kan sí méjì sísìn? Mo tẹ̀ tí prepare láti shoot new movie mi, so ẹ máa expect yẹn. Then a lot of movies tí mo ti ṣe ó ti wà out sí online, so gbogbo àwọn online TV yẹn mi fẹ́ dárúkọ nítorí advert, gbogbo àwọn online TV yẹn ní kẹ́ máa ẹ kọ search fún Deji Koko. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀ yìí ilé tí wá tó lọ báyìí ó máa ń mú mi ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ṣe rí òǹfà ọ̀nà fún kì í ṣáà gbà wá láyè àmọ́ ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà tèmi fẹ́ fi yín sí èmi níjẹ́rìí wípé òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá máa tún métò yìí wá kó tó wá dìgbà míì náà nǹkan Adédoyin ló ń sọ wípé láyé. Bàbá Bugatti ẹni ọmọ tó dáa. Sálẹ̀ first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti máa wò. Mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bí ni bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bí wọ́n lò kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Tákìmì tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. Àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí fẹnu gbánu lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú. Mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti di millionaire. Ọkọ mi ò máa ní